lẹ́yìn ogójì ọdún ó lé méjì tí olóògbé Ayinla Omowura ti filẹ̀ ṣaṣọbora lẹ́yìn ìṣẹ̀lẹ̀ burúkú kan tó ṣẹlẹ̀ ní ilé ìgbafẹ́ kan tá a mọ̀ sí àgọ́ ìkà ní Abẹ́òkúta. Iléeṣẹ́ BBC Yorùbá ṣe àbẹ̀wò sí àwọn ọmọ olóògbé láti rí bí wọ́n ti ń ṣe láti sọ ohun tó ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn-ún, bó tiẹ̀ jẹ́ pé wọ́n kéré nígbà náà. Ọmọ ogójì ọdún ó lé méje àbí ká sọ pé 47 òní Ayinla Yusuf Omowura Anigilaje nígbà náà, nígbà tí bàbá jáde láyé. Ọdún 1933 ni wọ́n bí olóyè Ayinla Omowura tí ó sì jáde láyé lọ́dún 1980. Ìlú Ìtòkò ní Abẹ́òkúta ni àgbébí bàbá náà. Ẹgbọ́n tí àwọn ọmọ wọn sọ, ọmọ wọn méjì ló sọ̀rọ̀ ọdún tí wọ́n wà lọ́dún náà, bí ìṣẹ̀lẹ̀ náà ṣe bá wọn, gbogbo ẹ̀lẹ́mọ̀ gbọ́ làbárí rẹ̀. YORUBAREPORTS náà ní jábọ̀ fún yín. Àbá tó bí mi lọ́mọ níjọ́ tó máa jáde láyé, mo lọ kí ní pálóòkè kan lẹ́yìn náà ni ó dẹ̀ fún wa lówó oúnjẹ. Àbádẹ lọ sí iléèwé nígbò dẹ̀ máa tó aago 12 mọ èso má ṣe da gbogbo skúùrù nìyẹn o, wípé kọfí wa ń ta o, nǹkan tí ń ṣẹlẹ̀ Ayinla Omowura ti kú o, Ayinla kúkẹ̀ àbá tí mo ṣe gbowó oúnjẹ lọ́wọ́ ẹ̀ kí tó jáde ńlé kúkẹ̀. Bẹ́ẹ̀ sọ wípé ń ṣe ìyá kò lè dàbí ń ó ṣe bàbá irọ́ ni, èmi mọ̀ pé wọn ò lè ṣe bàbá, àwọn tọ́nà ó ṣe bàbá fún mi níjọ́ tí wá ìdí eégún relé, amójú ẹni ṣì ń fẹ́ tiwa, amójú ẹni wò wá bí kákú. Ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá Anigilaje, ọjọ́ òwúrọ̀, ọjọ́ ọ̀sán, ọjọ́ alẹ́, ìgbà tó dé lónìí gbà ń lò, ọba jálẹ̀ sàn wá jòwúrọ̀ wa lọ, oko tá ń fowúrọ̀ wa ṣe, ìrètí ní lọ́jọ́ kọjọ́, ire ní ìyàn belédùmarè, mo bá ẹ dúpẹ́. Tó bá wà nípò àtàtà, ayé apọ́n ilé jẹ́ kó dẹni rágó, àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ wọ́n á máa bù ẹ́ o, wọ́n lè ló ń fowó ẹ kóbìnrin ni, ìbùnú àdàmọ̀ ara ẹ̀kan pa, àìsàn bí irú èyí kẹnu wọn, kò sí nǹkan ò sọ Sanigilaje. Àwọn kan ló ń jalè, àwọn kan ló ti mú òwe oríṣiríṣi mà lọ́mọ aráyé ń wí, àwọn aláìdá kan mọ ara ìsọ, wọ́n ní kó jalè mọ́ pọ̀pọ́ ló ń ṣá. Ẹ̀yin ará bí kẹ́ẹ̀dẹ̀yìn lẹ́yìn mi o, ṣe ń gélé kàṣà ìgbé ẹ̀lẹ́kẹ̀ ṣe ń gélé, ìyẹn ni mo fi sọ. Nígbà tá ni Ayinla Omowura tán ti kú, àwọn tó jọ ọ̀rẹ́ wọn tán jọ wà tight friend gan pàápàá gan, nígbà tó máa tó bí oṣù 3 táyìnlá kú, ààrẹ yẹn kan nù wọn. Yàtọ̀ sí ẹni Ọlọ́run tí Ọlọ́run fi àánú Ayinla sí ní ọkàn, ìyẹn ni Senator Ìbíkúnlé ọmọ Amosu. Òun ló wò nígbà tó máa kúrò lórí oyè, òun ló wò, òun ló ṣe gbogbo ohun tí ibi tá à ń tẹ̀ yìí, so kò dẹ̀ ní bàjẹ́ fún. Torí ẹ̀ mo sọ pé promotion tán fún mi ọlá Senator Ìbíkúnlé ni. So gbogbo ẹ̀ náà àbí sùúrù, àwọn ọmọ Ayinla náà ògbà ti dira wa mú lókùnkúndùn ọ̀rọ̀. Iléeṣẹ́ tí bàbá wa dẹ̀ filẹ̀ à ń dúpẹ́ fọlọ́run, wọ́n ń ṣètò wa lọ́dọọdún, kò sì jà. Lẹ́yìn yẹn ní ìdẹ̀rù bíi nǹkan kan dẹ̀ tún wà táwọn ọ̀rẹ́, àwọn aláàjì Kọ̀líntì Ayinla Barrister gbogbo wọn táwọn aláàjì jọ lò gbà, àbá ti kú o, kò sẹ́ni tá a rí inú wọn, ààrẹ nìkan kan rárá, àti Kọ̀líntì Ayinla àti aláàjì Kọ̀líntì Ayinla àti aláàjì Barrister Síkírù Àyìndé kan tó kú, torí àwọn tán jọba lò gbà nìyẹn, àwọn tán kù náà wọ́n ti kú. Orúkọ mi ni Táyé Ayinla, ọmọ bíbí inú Ayinla Omowura gbogbo ni mo jẹ́. 1980 yẹn mo ti jáde primary 6, débi pé mo gbọ́njú nígbà tí dáàdi mi kú, mo dẹ̀ mọ̀ pa sórí ẹ̀ tiẹ̀. Àjọ ń gbé ni, ọ̀dọ̀ ẹ̀ gangan ni mo wà, ọ̀dọ̀ bàbá mi ni mo wà tí mo lọ school. So ìjọ tó kú gangan ọwọ́ mi ni kọ́kọ́rọ́ inú yàrá ẹ̀ ṣì wà. Mo kàn gbọ́ lẹ́nu àwọn bọ́ìsì ni wọ́n ya wá pé wọ́n mà ní ẹnìkan ti làgò mọ́ dáàdi wa lórí o, pé bẹ́ẹ̀ tí wọ́n ti gbé wọn lọ sí General Hospital wẹ́ wọ́n dẹ̀ jẹ́ káwa jáde, wọ́n ṣáà ní ká jókòó. Létà ni wọ́n gbé bàbá dé, tí bàbá dé ti kú. Mo wò rere mi ò rẹ́yìn mi o, omi tó jáde lójú o, ikú ti gba wèrè mẹ́sìn, bẹ́ẹ̀ ló ṣe dọ́gbọ́n pa mí ní bàbá. Aláìnlá ó ti kú ọ̀run re, Aláìnlá ó ti kú ọ̀run re, eégún lè wà ní kán má ṣe pàtì, wọ́n bá bọ́n mi àṣẹ kó má wọlé o. Ìlà ìfún wọn pé wọ́n kó, ikàn ò sọ pé òun wẹ̀wù ẹ̀jẹ̀,
anigilájẹ́ ò dágbére yípo ń rọrùn alákejì àrèmábọ̀ o ẹni sọ́kìtọ̀ àròdì ìgbó ẹ̀dá tó bókù dénú o àríjà ètùtù àjòpó ìjà tí wọ́n jẹlẹ̀kẹ̀ ètì wọ́n kò lẹ̀kẹ̀ sílẹ̀ ní o máa fi jẹ o gbére o kò dẹ́yìn bọ́ o Àyìnlá dolóògbé o kò dẹ́yìn bọ́ o gbére o kò dẹ́yìn bọ́ o Àyìnlá dolóògbé o kò dẹ́yìn bọ́ o. sẹ́rí sí Àpàlà ìṣiṣẹ́ nìkan kan lè sọ pé yẹn òun ti lọ gbágbó fújì àbí kóhùn dé kó máa kọ fújì náà lè rí kọ o wọn lè ra Àpàlà kọ o tí bá ń ṣe nǹkan tán bíyàn mọ̀ wọn lè ka Àpàlà nítorí wípé tí ó ní fújì bá máa wí nísìn ó lè sọ pé ó ṣeun ìyá Ṣáídà ìyá àmọ́ ẹ máa pè ní ẹ̀hún àmọ́ tálágbàlà bá máa lé orin tó máa lé ni tọ́ bá dẹ̀ ṣe practice ẹ̀ wọ́n lè gbé ìdí tó fi yàtọ̀ nìyẹn tọ́ bá sọ pé lágbájá báyìí ó ń kọ orin ó lè jẹ́ fújì o tó bá yẹ kí fújì nísìn ni gbogbo èèyàn ló lè kọ yẹn pé èmi ní Àpàlà o èmi ní sákàrà o tó bá kí ń ṣe ọmọ tán bí ń bẹ̀ kò lè yí sí láti ní kó gbégbá ẹ̀ kò lè yí síbẹ̀ àwa báyìí nísìn wọ́n bí mi sínú iṣẹ́ eré ni mo dẹ̀ ti dàgbà tán báyìí nísìn ọ̀gá Alápàlà ló dúró yìí ọ̀gá pátápátá tí mi ti ẹ̀rù ń tọ̀hún máa ń kọ́ lórin wípé ọ̀gá yín ti dé gbogbo ọ̀jẹ̀ wẹ́wẹ́ Alápàlà ẹ̀ ṣe ṣúálè tẹ̀bà ti rí mi ọmọ alábàáhùn kì í rólé gbìn òròmẹdìyẹ kì í rólé àṣà kíkálukú jà rólé bàbá ẹ̀ o àrólé Àyìnlá ni mo jẹ́ akọgun àpáyè so bí yẹn ṣe lọ nìyẹn lọ́wọ́lọ́wọ́ ìṣẹ́ mi ti rọmọ ẹlẹ́pọ̀n náà ọ̀gá. ẹ mọ̀ pírẹ́sídẹ̀ǹtì la jẹ́ nílé orin tó ń gbé tuntun wáyé tábàrẹ́nì tó mọ̀ wọ́n wáyàn kó súnmọ́ wà láàyè ìkájọṣe ó mà ṣẹlẹ̀ ẹni mọ̀ jójó kó yọ síta o ó mà ṣẹlẹ̀ ẹni mọ̀ jójó kó yọ síta lùlù àsìkò sọ̀rọ̀ yìí kó má ya àṣìṣì káwa náà kọrin tó dára jáde lẹ́nu òwe káṣùṣù ọ̀hún lọ́wọ́ aráyé ẹni bá ń fẹ́ wá kó wá wá délé nílé Àyìnlá nígilájẹ́. Kò ní jù báyìí lọ fún àkókò yìí a lérò pé ẹ gbádùn ìwádìí ọ̀hún a ní rí jù báyìí lọ láti iléeṣẹ́ Yorùbá Report fún àkókò yìí bẹ́ẹ̀ bá ń gbádùn wa kí ló dé tẹ́ ẹ subscribe sí channel wa ẹ máa kàn sí wa lóòrèkóòrè iléeṣẹ́ Yorùbá Report la ti ń gbé oríṣiríṣi ìròyìn tí ń ṣẹlẹ̀ káàkiri àwùjọ wa pàápàá lórílẹ̀‐èdè Nàìjíríà lédè Yorùbá èdè abínibí wa láti ṣe ìgbélárugẹ Yorùbá wa èdè abínibí wa ẹ lẹ́bẹ̀ wọn.